ẹnu mi campaign fún yín. Governor Dapo Abiodun ojoojúmọ́ ni mo ń ṣépè fún ọkàn ara mi pé kí ni mo lọ tọwọ́ mi bọ̀ yìí. ẹ̀kan àwọn èèyàn kàn disgrace èèyàn lójoojúmọ́ ni ojoojúmọ́ náà wá ṣépè náà wá búyàn lórí social media. ẹ tún wá ṣe léyìn nísìnyí ẹ tún ti mẹ́mọ́ ẹ wá ń polówó waterside ẹ fi tọkànjí lẹ̀ ẹ ti kó èròjọ ẹ ti fi tọkànjí lẹ̀ ẹ fi pọ́ kí àwa lẹ̀ ẹ fi tọkànjí lẹ̀. Eléyìí tí wàá lágbára báyìí ní èyí tí gbogbo àwọn obìnrin wa kọjú sí Governor Dapo Abiodun báyìí ṣe rí pé eléyìí tí wàá ti kọjá bẹ́ẹ̀ Madam Obanla jáde ó ní Dapo Abiodun iṣẹ́ wo lẹ ti wá ṣe nílùú Ogun State o wọ́n ní gbogbo ọ̀nà ti bàjẹ́ wọ́n ní wọ́n tún wá fẹ́ try láti divert gbogbo attention lọ sí because wọ́n lé ambition fún senator àwọn tó campaign náà ló jáde Madam Obanla ti jáde just àti tóun gbogbo àwọn tó jẹ́ ti Ogun State wọ́n bẹ̀rẹ̀ sí ń complain oríṣiríṣi lórí gọ́vnà yìí n tó wá ń ṣẹlẹ̀ báyìí àti mọ̀ bọ̀ wọ́n try láti ṣàlàyé fún wa pé gọ́vnà Dapo Abiodun wọ́n try láti campaign fún senator tìtorí ẹ̀ ló yẹ ń ṣe àìbìkítà sórí gbogbo àwọn contract oríṣiríṣi but wọ́n ní Tinubu ti wá approve oil production l'Ogun State wọ́n dẹ̀ tún approve wọ́n ṣe approve oil production at the same time náà bẹ́ẹ̀ ni l'Ogun State náà wọ́n tún approve airport so madam yìí ní bódà pé ọdún kan náà fẹ́ máa kó gbogbo kínní sí òun ni madam ṣe kíkọ́ ìjáde jáde o pé ẹ̀yin èèyàn ẹ gbà mí o Governor Dapo Abiodun senator náà lé o iṣẹ́ tán ní ọ̀ ṣe wọn ò ṣe o ẹ̀yọ̀ ìyẹ̀gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu Madam Obanla àti bọ́yẹ tún pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ lórí àwọn assignment tó ń gbé fáwọn governors tí wọ́n ignore tán dẹ̀ nítorí ẹ̀ máa ṣe àwọn nǹkan míì please don't forget to subscribe like and share this CROSSBLOGXTV TV and drop your comment down below. yín wọlé tẹ́ fi kóònù ẹgbẹ́ tẹ́ tí sinetá mọ́sùn kóònù ẹgbẹ́ tán lọ́dọ́ nípa kílẹ̀ ewújù jẹ́ egbò epo pópá kí wọ́n tán pátá báyìí ni adẹ̀dúpẹ́ fọlọ́run adúpẹ́ pé ṣùgbọ́n ẹgẹ́ ń sọ ẹ lè lérú àwọn akóònù ilé ọkọ wa bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹ fẹ́ ẹ ti ẹ fẹ́ àwọn ọmọ Ògùn wẹ̀sìn ọ̀rọ̀ ló mọ nǹkan tá a ṣe fún yín. ok president baba Tinubu dá kí ni waterside ilẹ̀ níbi tán ti máa débi tó jẹ́ pé ó lè mú economy gbogbo everywhere grow ẹ tún wá ṣe the same thing ní ìsìn lọ́wọ́lọ́wọ́ òun lẹ́ ń ṣe lọ́wọ́ ẹ̀yin ọmọ Ògùn wẹ̀sì tẹ́ bá wo Governor Dapo Abiodun Dr. Dapo Abiodun ò ní nǹkan kan fún wa wọn ò ní nǹkan kan ṣe fún wa Governor Dapo Abiodun ò láìkí wa àwa làwa ń ṣó lọ́ọ̀fù fake lọ́ọ̀fù yẹn ò dénú wọn ìgbà tẹ́mi jẹ́ ìtìmọ̀ pé lọ́ọ̀fù yẹn ò dénú yín yíjọ́ tẹ́ ti wọlé second term mo kú wà bí tí gbogbo àti ń celebrate mo wà bí tá a ti ń celebrate ìjọ yẹn abẹ́ẹ̀rí mi bẹ̀. nígbà tí wàá tẹ̀ ti bọ́ síwájú tí mo ti ń ṣe yáyí for next governor níjọ yẹn mójú tẹ́ fi wò mí abẹ́ẹ̀ mo sì ní fídíò yẹn lọ́wọ́ ẹ wò mí níwòkuwò báyìí ni ṣé bí mo campaign fẹ́yìn náà àbí mi campaign fún yín èmi ò tẹ́ nídìí kankan lọ́wọ́ yín but lórí ìtẹ́ ìṣe lọ́wọ́lọ́wọ́ báyìí máa pariwo yín gbogbo ayé máa gbọ́ nǹkan tí Tinubu sọ rèé nǹkan tí Tinubu sọ fún wa leléyìí nǹkan tí Tinubu sọ tí Tinubu approve leléyìí wọ́n approve ẹ ṣáà fẹ́ gba tíkẹ́ẹ̀tì senate ẹ fẹ́ lọ sí senate house ẹ fẹ́ gbà lọ́wọ́ Gbénga Daniel lémi bẹ́ẹ̀ mi ṣá Gbénga Daniel mo support ẹ̀yin Gbénga Daniel mo wà mi ní gbogbo nǹkan tó máa ná gbogbo èèyàn tó máa ná gbogbo Ọlọ́run tó máa ná gbogbo ẹ̀dá tí ẹ fi ní gba senate kẹ̀tì yẹn máa dúró tì mo ti campaign governors fún yín àbí kí n tún campaign senate fún yín mi lè campaign senate fún yín Daniel ló kàn ẹ̀yin ọ̀rẹ́ mẹ́ta ni mo ti support Amosun mo dẹ̀ ti fa Amosun lẹ̀ mo tún ti support ẹ̀yin mo ti dáwọ́ ẹ̀yin dànù lórí tébù mi lọ́wọ́lọ́wọ́ báyìí Gbénga Daniel sì ni mo gbọ́dọ̀ ṣe àṣepé ní láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lè gba tíkẹ́ẹ̀tì sínẹ́ẹ̀tì yẹn kẹ́ ẹ wọlé báyìí ẹ̀ nígbà ẹ wo nǹkan tí ẹ̀yin èèyàn máa gbọ́ nǹkan tí Tinubu approve lélẹ̀ ohun rèé ẹ lọ kà ẹ lọ gọ́gù ẹ̀ online Tinubu approve oil drilling àwa náà fẹ́ máa wo epo a fẹ́ máa ṣe gbogbo ẹ̀ ní Ògùn wẹ̀sì ẹ ti gbé airport ẹ ti gbé lọ sọ́dọ̀ yín lọ́hùn ẹ tún ṣe the same thing lẹ́ ń ṣe ẹ máa rólé apá kan ẹ máa dápá kan sí Governor Dapo Abiodun
Tinubu approves oil drilling at Tokenji Island. Tokenji Island yẹ Ìpòkíà ló wà. Tokenji Island ó dẹ̀ tún approve Ọlọ́kọ̀ọ́lá deep sea to take off. Méjèèjì ni Tinubu approve. Méjèèjì ló approve. Bó ṣe approve ti Ìpòkíà bẹ́ẹ̀ náà ló approve ti water side ọ̀dọ̀ yín. Tọ́wọ́ ní New Sea to be known as Blue Marine Economic Zone. Blue Marine Economic Zone. Ogun State long-standing aspiration to become an oil-producing state is set to materialize following the approval by the President Bola Ahmed Tinubu for the commencement of commercial oil drilling at Tokenji. Tokenji náà kọ́kọ́ dárúkọ. Tokenji ni wọ́n kọ́kọ́ dárúkọ Ìpòkíà. Tokenji Island ní Ìpòkíà local government area of Ogun State. Òun náà kọ́kọ́ dárúkọ Governor Dapo Abiodun. Ẹ máa mẹ́mọ̀ ju ẹ ti láìkẹ́ máa mẹ́mọ̀. Ẹ yé mẹ́mọ̀ Governor Dapo Abiodun ẹlẹ́mọ̀ nìyí. Governor Dapo Abiodun disclosed this on Thursday while receiving the flag off of ẹ ti ń kó àwọn èèyàn jọ ṣé mo kọ́ ẹ ti ń ká àwọn èèyàn jọ ẹ wá ní nǹkan tẹ́ wá ń ṣe ní ọwọ́lọ́wọ́ báyìí. Èmi máa kúrú máa bá yín dọ́gba. Tẹ́ bá ti fi ti Tokenji yẹn lẹ̀ Ìpòkíà tí ẹ pariwo ẹ̀ sí ìta ìyẹn gangan ló yẹ I need the project gidi kan bẹ̀ yẹn tó máa fún àwa náà ní nǹkan ní Ogun West. Èyí tẹ́ ẹ sọ ìlú yẹn Ogun West òun ló ń fún yín ní táàsì jù ní Ogun State. Ogun West ló ń fún yín ní táàsì jù ní Ogun State. Governor Dapo Abiodun àwa nìkan lọ́nà wa ò dá àwa nìkan ní nǹkan wa ò dá àwa nìkan tó bá ní nǹkan tí mo regret jù láyé mi tí mo regret ni pé mo fi ẹnu mi campaign fún yín. Governor Dapo Abiodun ojoojúmọ́ ni mo ń ṣépè fún ọkàn ara mi pé kí ni mo lọ tọwọ́ mi bọ̀ yìí. Ẹ̀kan àwọn èèyàn kàn disgrace èèyàn lójoojúmọ́ ni ojoojúmọ́ náà wá ṣépè náà wá búyàn lórí social media. Ẹ tún wá ṣe léyìn ní ìsìn ẹ tún ti ń mẹ́mọ́ ẹ wá ń polówó waterside ẹ fi Tokenji lẹ̀ ẹ ti kó èròjọ ẹ ti fi Tokenji lẹ̀ ẹ fi Ìpòkíà wá lẹ̀ ẹ fi Tokenji lẹ̀ ṣáwa wa ṣé torí pé àwọn sáìdì ọkọ mi ṣé torí pé wọ́n kàn kọlà báyìí torí pé kìíní ṣé ẹ rò pé wọ́n ń ṣègùn díẹ̀ nínú wọn ló darapọ̀ mẹ́gùn gbogbo wọn Yorùbá ni wọ́n èyí tẹ̀ ń ṣe yẹn ò dá Governor Dapo Abiodun ọ̀dọ́ yín nìkan kọ́ náà mú kìíní gbà tó yẹ gbogbo ojú náà máa dárúkọ yín lórí social media wọn ò dé dárúkọ yín sí dáadáa báwọn mídíà yín ṣe try láti tún yín ṣe tó àwọn èèyàn ò dárúkọ yín dáadáa Governor Dapo Abiodun níbi tá a wà yí gan wọn ò dárúkọ yín dáadáa. Tí bá ti wá Nàìjíríà kẹfọ ọlọ́pàá gbé mi ẹgbẹ́ mi náà lọ DSS o ẹgbẹ́ mi lọ sí DSS kẹ́ni kan gbé mi kẹ́ni kan DSS gbé mi èmi máa kúrú máa bá yín dọ́gba. Governor Dapo Abiodun disclosed this on while receiving the flag officer commanding Western Naval Command Rear Admiral Abubakar Abdullahi Mustapha along senior officers command during the course visit gbogbo nǹkan tẹ̀tí ẹ̀yìn ò tí ẹ̀ kan ẹ̀mí ẹ̀yin wá lọ sórí Twitter handle yín ẹ lọ sórí social media handle yín ẹ wá lọ sórí Twitter yín ẹ lọ sórí IG yín ẹ wá lọ síbẹ̀ ẹ wá máa sọ̀rọ̀ oil drilling kìíní tí Tinubu approve ẹ wá fi ẹnu pọ́n ọ̀dọ̀ yín ẹ sọ ti Tokenji yẹn síbẹ̀ ibi tí problem ti wá rí torí bẹ́ẹ̀ ṣe ń sọ ó yé wa ó yé mi ó yé yín ẹ wá lọ kọ́ síbẹ̀ Governor Dapo Abiodun ẹ̀yin wá ń kọ́ pé Tinubu approve oil drilling at Ogun water side Ọlọ́kọ̀ọ́lá deep sea to take off ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ẹ tún mẹ́mọ̀ ẹ wá dárúkọ Tokenji tìpókíá ẹ kọ́ síbẹ̀ ẹ ti mọ̀ pé orí handle yín yẹn orí Twitter yà torí IG yẹn ni gbogbo èèyàn àwọn tó fẹ́ tó fẹ́ wá tó jẹ́ pé wọ́n fẹ́ wá sí Nàìjíríà láti wá invest ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà ti máa rí ẹ kọ́ síbẹ̀ ẹ̀yin wá ń polówó waterside
ẹ ń polówó ọlọ́kọ̀ọ́lá ẹ fi kíní lẹ̀ ẹ fi tọkànjílẹ̀ nípò kíá ẹ fi tọkànjílẹ̀ nípò kíá ẹ ṣe ní fi tọkànjílẹ̀ nígbà tẹ́ ti mọ̀ pé ẹ fi bẹ́ẹ̀ ṣọ̀nà fún wa nígbà tẹ́ ti mọ̀ pé ẹ fi bẹ́ẹ̀ ṣe dáadáa fún wa ń bẹ̀ nígbà tẹ́ ti mọ̀ pé àníná nígbà tẹ́ ti mọ̀ pé gbogbo náà wá òní gbogbo náà sáìdì yẹn wọ́n ti tà pa ẹ̀yin wá ẹ wá ń pọ̀ sókè rajà ẹ wá ń tún lé ṣe ẹ fẹ́ gba tíkẹ́ẹ̀tì kò sí nǹkan tẹ́ ń wájú pé torí ẹ fẹ́ gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Gbénga Daniels ni Gbénga Daniels ó ní ṣọ́ọ̀ṣọ̀ jù yìí lọ Gbénga Daniels wà ní òṣèlú kẹ́ tó dé ó ní ṣọ́ọ̀ṣọ̀ jù yìí lọ lógùn East ó ní ṣọ́ọ̀ṣọ̀ jù yìí lọ lógùn West ó ní ṣọ́ọ̀ṣọ̀ jù yìí lọ ní Ogun Central àwọn tó kù ní ṣọ́ọ̀ṣọ̀ ẹ̀ ní ṣọ́ọ̀ṣọ̀ ẹ ṣáà ń wá ṣọ́ọ̀ṣọ̀ ìṣá ẹ wá fẹ́ wá túmọ̀ àwọn ọmọ Ogun West ẹ tún fẹ́ torí wa bọ́ kínní wáì tó fi jẹ́ pé ohun tó máa jẹ́ ìfiyín lẹ̀ tó máa jẹ́ kí n má sọ̀rọ̀ yìí ní pé tá ẹ bá ń polówó tẹ́yìn bá ń polówó tọkànjí wa nípò kíá tẹ́ bá ti ń polówó wa ní Ogun West ìyà burúkú tẹ́ fi ń jẹ wá ní àdúgbò yẹn kò ṣeé fẹnu sọ kò ṣeé fi ẹnu sọ àwọn ò tẹ̀ mọ̀ pé wọ́n tẹ̀ lè ṣe àwọn ọ̀nà díẹ̀ àmọ́ pọ́nà díẹ̀ torí tí n bá lọ sọ̀rọ̀ níṣẹ́lẹ̀ lẹ́nìkan ló rẹ́nìkan jáde èmi ò sínú péròlù yáyì o mi ò sínú péròlù yáyì ìtorí ìgbà yẹn ìgbà lẹ máa ní bóyá yáyì kan ló rọyàn jáde ẹrí mi bẹ tí mò ń kérò jọ tí mò ń ṣe gbogbo ẹ lórí Dapo Abiodun tí mò ń kó lẹ́yìn Buhari tí mò ń kó lẹ́yìn Tinubu máa bí ìyá aláya yín bo ni gbogbo yín wà ẹni tán bá ti bí ìyá èrè nu yín ẹ wá kọ́mẹ̀ntì bí ẹni tán bá ti bí ìyá èrè ẹ wá kọ́mẹ̀ntì. Ogun State long-standing aspiration to become an oil-producing state is set to materialize following the approval by the president at official Abad for the commencement of commercial oil drilling at Eba, Ogun Water Works nìkan. Ogun ẹ wá fìyẹn lẹ̀ ẹ fi tìpò kíá lẹ̀ ẹ dárúkọ òpó kíá Governor Dapo Abiodun dárúkọ òpó kíá tí wọ́n bá bí ọmọ méjì ọmọ ìbejì náà fún yíjọ kan náà ẹ mú ọmọ kan ẹ sọ lórúkọ ẹ mú kejì ẹ fọ́ lójú ẹ fẹ́ sọ dàrọ ojú wa kọ́ lélẹ̀ máa fi dàrọ Governor Dapo Abiodun ojú lájẹ ọmọ méjì ni ìjọba kó fún yín tẹ́ ẹ bá dẹ̀ máa bẹ̀rẹ̀ kó mọ èyí tí president kọ́kọ́ approve yẹn lè máa kọ́kọ́ ṣe kó mọ bẹ̀ ohun tẹ́ ẹ lè fi free lọ́wọ́ mi nìyẹn o tẹ́ ẹ bá kọ́kọ́ ṣe kó mọ òpó kíá yẹn tẹ́ bá lọ ṣèpò kíá ìkómọ water side ọ̀dọ̀ yín mo fi Ọlọ́run búra máa bá yín pò kẹ́ wá gba tíkẹ́ẹ̀tì kẹ́ wá ẹ fẹ́ lọ fún kinní wa ẹ fẹ́ lọ fún Ogun East ẹ fẹ́ lọ fún Ogun East Gbénga Daniels máa ṣe lẹ́ẹ̀kejì ẹ̀yin ṣe ẹ̀ẹ̀kejì ẹ̀ṣẹ̀ kínní gọ́vnà ẹ̀ṣẹ̀ kejì gọ́vnà àwọn Ogun West láẹ̀pù yín ìbò wa ló gbé yín débẹ̀ ìṣẹ́jú méjì ló kù ẹ̀yin àtìyàwó yẹn ó bẹ ṣe ń gbọ̀n ọjọ́ yẹn ó bẹ ṣe ń gbọ̀n àbí mi ò àjọ celebrate ya fìtì yìí ni tó bá ní àwọn yín náà kakọ̀ so kọ́kọ́ celebrate àjọ celebrate fìtì yìí ni èmi Ọba Elizabeth wà bẹ̀ àjọ wà nínú ilé kan náà báyìí ni tàjọ celebrate Ogun West ní ìgbà tí yá yìí délẹ̀ gbé tẹ́ lọ́mọ pàtàkì ẹ̀yàn bàbá Ọ̀ṣọ́bà bàbá ẹ ti dàgbà ẹ tètè yá pé gọ́vnà ẹ pé gọ́vnà kẹ́ bá gọ́vnà sọ̀rọ̀ ṣó ti yé yín torí àwọn respect yín ni adẹ̀ tí ń ṣe dáadáa sí yín àti ń wojú bàbá dáadáa sí yín àti ń fi bàbá dáadáa wọ̀nyí Ogun West tí ẹ bá gbé wá sí àyè wa tí ẹ bá ti gbé Ogun West sí àyè wọn àwa máa kúrò àmà bá yín dọ́gba kò sí tó máa ná àwa kí gbogbo ẹ̀ bàjẹ́ kó dàrú kò sí tó máa ná ẹnu ní ọjà ẹnu yìí ni a máa ná màá tún kó fáwọn ẹlẹgbẹ́ mi àjọ máa ná lórí social media ni àdẹjọ́ máa wọ everybody ẹ fọlọ́pàá gbé mi kẹ́ fi àwọn tó máa ń gbé yẹn fi wọ́n gbé mi ẹ tẹ̀ ní ẹ bá n tó lè pay yín this time ni ẹ tètè ya ní kán gbé mi kán lọ tọ́jú mi àbí kán lọ pa ọ̀tá mi síbì kan kẹ́ni kán fún mi lábẹ́rẹ́ ikú torí má sọ mí ní fi lọ́rùn lẹ̀ ó yá bá a ṣe ń lọ yìí àti ìlọ́wọ́ wọ́tà wọ́ọ̀sì wọ́tà sáìdì àti ìlọ ipò kíá ló kàn
ẹ fìyà jẹ wá títí níbẹ̀ yẹn ní Ògùn West kí la ṣe fún yín ibẹ̀ yẹn tó bá ní state tí ó ń fún tó bá sọ pé district tó ń fún tí industry sì pọ̀ sí ọ̀dọ̀ wa ni àwa làwa ń fún gbogbo owó nǹkan tẹ́ ń jẹ ní gbogbo káàkiri tó jẹ́ pé tax tó bá ní tax àdúgbò yẹn ló ti ń wá àwa ló yẹ ká máa jẹun tó dáa kò yẹ ká máa jẹjẹkújẹ kò yẹ ká máa àjẹdànù kò yẹ ká máa jẹun tí ò dáa kò yẹ ká máa jẹun tí ò dáa ẹ wá sọ pé kínní àwọn kan máa sọ̀rọ̀ ọ̀rọ̀ náà kínní kan wọ́n ṣànà kan ọ̀nà tó lọ sí free trade zone àwọn ọ̀nà yẹn ṣẹ́yìn lẹ̀ ṣọ̀nà yẹn. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu